gbogbo àwa èèyàn tá a fẹ́ wo fídíò yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ ká farabalẹ̀ wò títí dé òpin pẹ̀lú làákàyè. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì wípé àwọn tí àwọn ajínigbé tí wọ́n jí gbé àwọn tíṣà àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní Oríire, àwọn kan sọ̀rọ̀ pé wọ́n rìlíìsì wọn ni, àwọn kan ní pé rescue ni, wípé ṣé ọlọ́pàá àwọn security team ṣé wọ́n fèsì àwọn ará bíi àwọn ajínigbé ni wọ́n tó ń yìnbọn fúnra wọn pàpàpàpàpà, àbí àwọn ajínigbé rìlíìsì àwọn ẹni yẹn fúnra ara wọn based on one thing or the other. ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé nǹkan kan. Nínú ayé yìí result ló mátà o result ló mátà. bẹ́ẹ̀ ni ọ̀nà kó wù kéèyàn gbà láti fi get nǹkan, result yẹn gangan òun ló mátà jù. Kí ni result? Kí la fẹ́? Kí la ará ìlú? Kí ló ń demand fún? Ẹ bá wa gba àwọn tán jí gbé, ẹ bá wa gbà wọ́n lẹ̀. That is what we are expecting. Pé kán gba àwọn ẹni yìí lẹ̀, nǹkan tí gbogbo ìlú tí wọ́n expect nìyẹn. And at the end of the day, àwọn ẹni yìí wọ́n dé láyọ̀ àti àlàáfíà. So ọ̀nà tó fi gbà wọ́n lẹ̀ yẹn, èmi ìbá ní pé kẹjẹ́ ká gbójú ń bẹ̀, nítorí pé àwọn tó lọ gbà wọ́n lẹ̀ iṣẹ́ kékeré kọ́ náà ṣe ò, bẹ̀rẹ̀ látòrí olóyè Sunday Igboho. ẹ mọye ìgbà tó lóyè Sunday Igboho tó fi wà nínú igbó, ẹ mọye epo tó ń lò lójoojúmọ́ according to olóyè Sunday Igboho pé wọ́n repo tó ní 1 million naira lójoojúmọ́. Now ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ, ẹ jẹ́ kí n wá ṣàlàyé nǹkan kan fún wa. Tó bá jẹ́ pé àwọn ajínigbé yẹn náà pé wọ́n release àwọn tí wọ́n kó ni, ṣé lójú lásán ni wọ́n release wọn? Ṣé lójú lásán ni? Ojú lásán kọ́. Àwa náà gbọ́ lára strategy tí àwọn people ìtàn lò, àwọn security team bó ṣe lọ arrest family àwọn ajínigbé yìí, tán sọ fún wọn pé a máa pa àwọn èèyàn ti yín tẹ́ bá pa àwọn èèyàn ti wa. They went láti Ọ̀yọ́ state bí láti títí lọ dé Niger lọ sí àwọn northern states láti make sure pé wọ́n arrest family àwọn people yìí. Ṣé ojú lásán ni? Now ṣé mọ̀ pé àwọn tó lọ ṣiṣẹ́ ní ibẹ̀ yẹn special squad ni wọ́n, special squad tó jẹ́ pé wọ́n train ni wọ́n fún iṣẹ́ tán lọ ṣe. Now ẹ jẹ́ ká wá wò kankan, ká ní pọ́n release wọn náà ni. Number one thing ni pé strategy òun ni wọ́n fi ń win ogun o, strategy lógun o. Yorùbá ní alágbára má mèrò bàbá ọ̀lẹ. Kò lágbára kò wò pé màá kojú wọn, màá ti bá rí wọn, màá rún wọn, màá ṣá wọn, màá bẹ́ wọn lórí. Now tó o bá wá débẹ̀ tó jẹ́ pé nǹkan tó fẹ́ lọ gbà gangan náà wọ́n ti lọ pa àwọn pípù yẹn, o mọ̀ pé gbogbo effort yẹn kò yọ. Now ẹ jẹ́ kí n wá sọ ìtàn ìlú kan kó tó di pé mo máa continue. Wọ́n pe ìlú kan ní Ìpèrìndó ní ilẹ̀ Ìjẹ̀ṣà ní Ọ̀ṣun state. Wọ́n máa ń kì wọ́n lóríkì kan, wọ́n á ní Ìpèrìndó ọmọ ajá àpọ́nlẹ̀dẹ̀ ogun dé mọ́ àpọ́ndòròrò àjánù. Báwo nìtàn yẹn ṣe ṣẹlẹ̀ ni pé àwọn Ìpèrìndó yìí láyé àtijọ́ tí ogun bá ń jà, àwọn máa lọ já àpọ̀n tán fi ń ṣe ilá tán máa ní ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ àwọn máa já àpọ̀n, wọ́n á gun, wọ́n á kó sílẹ̀ gbogbo ìlú wọn lọ, gbogbo ọ̀nà tó wọ ìlú Ìpèrìndó wọ́n á já àpọ̀n lẹ̀ síbẹ̀. Wípé tí ẹṣin àwọn ọ̀tá bá ń bọ̀ tó bá ti ń rìn lórí àpọ̀n yẹn ó máa yọ̀ ṣubú. Tó bá jẹ́ pé ẹsẹ̀ náà fi ń bọ̀ tó ń sáré bọ̀ nínú ìlú, wọ́n á máa yọ̀ ṣubú. By the time tó ń yọ̀ ṣubú, àwọn sójà tiwọn, àwọn jagunjagun ti Ìpèrìndó, wọ́n á máa ká wọn mọ́ torí pé àwọn máa wà níbi tílẹ̀ ti tẹ́jú, ṣùgbọ́n àwọn ọ̀tá máa sáré lórí àpọ̀n bọ̀ láti inú ìlú pé àwọn máa fi opportunity yẹn mú àwọn ọ̀tá wọn. Do you get strategy tí wọ́n nìyẹn? Kò ń ṣe ìbọn. Strategy pé ẹ jẹ́ ká da àpọ̀n lẹ̀ pé táwọn ọ̀tá bá ti ń bọ̀ wọ́n á máa yọ̀ ṣubú. Náà ṣe rí nǹkan tó wá le jù nírú ọ̀rọ̀ àwọn kíní àwọn ará bí ajínigbé òun ni wípé ṣe ráwọn people yìí wọ́n kọ̀ káwọn kú. Ẹ lọ wò wọ́n dáadáa, mi ò fẹ́ sọ lóyìnbó. Wọ́n kọ̀ káwọn kú. Lára training tán máa ń gbà ni wípé ibi tó bá wà pé o lè ready láti kú pẹ̀lú àwọn èèyàn tó wà ń bẹ̀, ready láti kú.
ṣebí lára àwọn ajínigbé yìí tàbí lára àwọn gúrùpù ọ̀daràn, ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn kí n má sọ English, lára àwọn gúrùpù ọ̀daràn yìí wọ́n máa ń gbé bọ́ǹbù sí wọn lára tán máa ní pé ó yá lọ sáàrin bíi kò dẹ̀ ṣe bọ́ǹbù yẹn everybody tó wà níbẹ̀ kó kú. Ara training, ara nǹkan tó ara orientation tó ti gbà nìyẹn pé o lè gbé kinní sára o tí ó bá di kinní o kí wà àtàwọn tí o wà láàrin wọn kẹjọ kú papọ̀. Ara kinní wọn nìyẹn. So ẹ jẹ́ ká wá wò báyìí bóyá wọ́n release wọn o bóyá wọ́n rescue ni o pé sójà ṣe o, ẹ jẹ́ ká gbéyàn kúrò. Ṣé ẹ mọ̀ pé nígbà tí àwọn sójà tẹ bá gbọ́, mo ṣe máa padà play video yẹn, nígbà tí àwọn sójà tó ń súnmọ́ wọn, àwọn ará ibi yìí ṣe mọ̀ pé wọ́n wọ̀n àwọn security team pé ẹ má súnmọ́ bí amọ̀pẹ́ ti súnmọ́ bí, tẹ bá súnmọ́ wa àá pa gbogbo àwọn ẹni yìí o. Àwọn ọmọ yẹn tó wà ń bẹ̀ wọ́n sọ pé tẹ bá gbọ́ story yẹn dáadáa lára àwọn nígbà tí teacher kan nínú write up tó kọ, ó ní nígbà yẹn ni wọ́n lọ pa Dickin yẹn, wọ́n lọ pa Dickin yẹn torí pé àwọn security team wọ́n ti súnmọ́ wọn náà wá pa Dickin yẹn kẹ́ lè mọ̀ pé àmì ní business o lọ́nígbà yẹn lọ́ lọ pa Dickin. Mo rò bí lẹ́yìn ìgbà tán pa Dickin yẹn tí wọ́n wá ní pé ó dá ẹ jẹ́ ká negotiate. Tẹ́ bá wo kinní yẹn wọ́n ní ìgbà yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ń bá wọn ṣeré, àwọn ará bí àwọn ajínigbé yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ń bá àwọn ṣeré, wọ́n fẹ̀rẹ̀ sí ń fún wọn nítọ́jú dáadáa, wọ́n bá àwọn ọmọ yẹn fọṣọ, wọ́n dẹ̀ ní pé wọ́n pa ọ̀yà tó ń fún wọn jẹ tó things like that. Lẹ́yìn ìgbà yẹn ṣé mọ̀ pé nígbà tó ti pa Dickin yẹn wọ́n fi ṣe sample fún àwọn ìjọba pé tẹ́ ẹ bá súnmọ́ bí àá pa àwọn tó wà ń bí o. Now ṣe rí ìwà àwọn pípù yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ni pé àwọn ò kọ ikú ti wọn. Àwa Yorùbá ni a máa wò pé kó má kú kó má ṣe, ẹ wo àwọn eléyìí àwọn ò kọ ikú, téèyàn bá kú is a normal thing fún wọn, téèyàn bá kú lọ́dọ̀ tiwọn ó normal, wọn ò rí as anything, tó bá kàn ti ṣe iná lè láì ó ti tán. Bẹ̀tà wa nílẹ̀ Yorùbá Ìgbò la máa wò pé kó má kú kó má kú, kó ikú ò jẹ́ nǹkan kan lójú irú àwọn eléyìí. Now tí ìjọba bá lo strategy tó bá ní tipátipá fẹ́ yìnbọn fún wọn ni, ara characteristics àwọn eléyìí ni pé táwọn bá gbọ́ ìró ìbọn ẹyọ kan lásán wọ́n mọ̀ pé àwọn possible káwọn kú, bẹ̀ wọ́n á kọ́kọ́ pa gbogbo èèyàn tó wà lọ́dọ̀ wọn. Wọ́n á kọ́kọ́ pa gbogbo èèyàn tó wà lọ́dọ̀ wọn. If wọ́n lè ní bọ́ǹbù kan jọ bọ́ǹbù ara wọn papọ̀ àtàwọn àti ẹni tẹ́ fẹ́ wá gbà, àwọn ò kọ kú ti wọn, wọ́n lè bọ́ǹbù everybody papọ̀. Now tó bá wá ṣe gbogbo orú nǹkan yẹn, gbogbo effort látọjọ́ yìí táwọn sójà tán ti ń plan, tán ti ń rìn, tán ti ṣe, tán ti wọgbó, tán lọ helicopter, tán lọ ọkọ̀ ojú omi, tán lọ oríṣiríṣi, àwọn tán ti wà nínú igbó tipẹ́tipẹ́tipẹ́ tán ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn, yọ̀yà ibo ló máa yọrí sí. At the end of the day ọmọ Nàìjíríà náà ló tún máa bú wọn pé wọn bá má yìnbọn fún wọn, wọn bá má bá wọn jà ní ìlú òyìnbó, ọgbọ́n tó yìnbó máa ń dáre ọ̀nà báyìí ni. But thank God pé nǹkan tá a nílò gangan ó ti yọ, pé kán rescue àwọn ọmọ yẹn which is tí ó ti yọ. Now àwọn èèyàn wá question pé àwọn tó náà kó àrójú wọn àríkiní kan, ó ṣeé ṣe lóòótọ́ kọ́kọ́ wọn because sójà kan sọ̀rọ̀ kan ó ní tán bá kó àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn gbà mí tí lè fojú wọn hàn pé because ẹlòmíì lè wà ń bẹ̀ kó má jẹ́ pé ara àwọn ajínigbé ni, kó jẹ́ ẹnìkan tán ti jí gbé tipẹ́ tó ti pẹ́ lọ́dọ̀ wọn, wọ́n lè ní ó yá ìwọ máa bá wa ṣoúnjẹ, ìwọ máa bá wa fọṣọ, pé ó dìgbà tí àwọn bá ṣe gbogbo ìyẹn tán làwọn tó lè fojú àwọn èèyàn hàn pé báyìí. Now ó ṣeé ṣe lóòótọ́ kó jẹ́ pé lẹ́yìn ìgbà táwọn pípù yìí tán release àwọn ọmọ tiwa, àwọn tó jẹ́ tán lọ rescue, ó ṣeé ṣe kán wá dojú ìjà kọ ara wọn which kò sẹ́ni tó lọ síbẹ̀, kò sẹ́ni tó bá wọn lọ débi tá a lè máa sọ pé irọ́ ni. Bẹ́ẹ̀ according to olóyè Sunday Igboho wọ́n ní àwọn fídíò kan wà tó jẹ́ pé kò ṣeé fi síta, pé tán bá fi síta ó máa dàbí ó lè fa wàhálà tán máa ní pé
tribalism ni kinní kan ni pé ó lè fa wàhálà pé so for this purpose and other purposes ni àwọn fídíò kọ̀ọ̀kan wà tí wọ́n gbé jáde. Bẹ́ẹ̀ nínú fídíò táwọn ológun release síta mo rí bí kan bẹ̀ tí ọ̀gá wọn ti sọ fún wọn pé ẹ kọ́kọ́ rí ẹni tẹ́ ẹ fẹ́ shoot kó tó di pé ẹ yìnbọn o pé tó sọ fún wọn pé don't shoot anyhow pé ẹ make sure pé ẹ rí ẹni tẹ́ fẹ́ shoot kó tó di pé ẹ yìnbọn. Mo gbọ́ ọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ tí ọ̀gá wọn bá wọn sọ pé ẹ rí ẹni tẹ́ fẹ́ shoot kó tó di pé ẹ yìnbọn. So possibility wà mo dẹ̀ rí bí tán ti fire kí lè máa pè bóyá missile I don't know. So kìíní yẹn wà ń bẹ̀ nínú àwọn nǹkan tán release o síta o. So what we are trying to say is that ẹ jẹ́ ká gbóríyìn ká gbóṣùbà káre fáwọn sójà wa àwọn security team tán lọ because wọn kì í ṣe àwọn expert nínú security nínú rescue àwọn náà lọ o kò ṣe sójà pé ó ti ní bí oníkálukú ṣe ń choose battle ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ọ̀tọ̀ ní battle. Yorùbá ní bẹ́yẹ bá ṣe lọ la ṣe máa ń sọ òkú ẹ̀ bẹ́yẹ tàwọn eléyìí ṣe lọ làwọn sójà ṣe sọ òkú ẹ̀ o. So àsìnbẹ̀ o bẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n negotiate lóòótọ́ after negotiation kí ọ̀rọ̀ à ń dojú ìjà kọra wa kó wá bẹ̀ ju gbogbo ẹ̀ lọ náà ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn rescue team kọ́lọ́n túbọ̀ máa wà pẹ̀lú wọn. Ẹ jọ̀ọ́ kó tó di pé màá wá fi fídíò ilẹ̀ ká wò parí ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe fún wa ẹ ò ní fi gbọ́mọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. yanilẹ́nu ni pé látòrí gọ́fúnà àti àwọn máa lé Yorùbá kọ̀ọ̀kan jáde mo gbọ́ tí táwọn northerners táwọn Igbo tí wọ́n bá against àwọn military wa tán against the government wípé irọ́ náà pa wọn bá àwọn bandits jà wọ́n kàn gba àwọn ọmọ yẹn lẹ̀ ni táwọn yẹn bá fi àìní làákàyè sọ̀rọ̀ a mọ̀ kó ń ká wọn lára torí àṣeyọrí tíjọba ṣe ni bọ́ kí ni ká ti wá pé tàwa Yorùbá. Gọ́fúnà tó sọ̀rọ̀ gọ́fúnà Ọ̀yọ́ state tó sọ̀rọ̀ ní tó ṣe ń sọ̀rọ̀ yé àwa torí kó rí i pé ṣẹ́gun ọgbẹ́ ẹṣin ọ̀tá yóò gbọ́dọ̀ ga ó ti sọ Tinubu dọ̀tá ẹ̀ torí pé wọ́n jọ ń figagbága Tinubu ò dẹ̀ bá figagbága because ó dàbí kí èèrà kó máa plan kó fẹ́ gbé erin ṣubú ẹrù èèrà sí erin bẹ́ẹ̀ ni gọ́fúnà yẹn ṣe rí sí government of the day sí Mr. President ọmọ pátápátá ló jẹ́ sí president nínú òṣèlú níjọ́ wo ló bẹ̀rẹ̀ òṣèlú president yẹn ti jẹ́ minister ó ti jẹ́ senator ó ti jẹ́ governor kóhun tó bẹ̀rẹ̀ òṣèlú rárá tẹ́jọ́ téèyàn bẹ̀rẹ̀ ló di governor àbújọ́ téèyàn bẹ̀rẹ̀ ló di senator ẹni tó ti jẹ́ senator láti 1992 I am too sure governor yìí ṣì máa wà secondary school nígbà tí Tinubu ti jẹ́ senator governor yìí ṣì máa wà secondary school ìyẹn ló wá fẹ́ bá Tinubu contest táwọn máa wá sọ pé wọ́n jọ contest he is only eyeing that post ó kàn ń rọjú mọ́pò yẹn ìtọ́jẹ́ kè jẹ́ ẹrẹ kè jẹ́ yọrí governorship tó ń wà yẹn 1999 to 2007 ní Tinubu ti gbàgbé governorship ló ti kú òdìẹ̀ àwọn tí Tinubu gan tún build àwọn yẹn náà tún ti jẹ governor jẹ àgbọyé governors tí Tinubu ti produce both home and away ìyẹn ni pé both south west and other part of Nigeria Opusodima tó jẹ ó de governor lẹ́nu ká máa bi Tinubu léèrè Ganduje bó ṣe second term ní Kano ká bi Tinubu léèrè àtàgbóyè bẹ́ẹ̀ nílẹ̀ Igbo lé Hausa. So one governor just came, he was opportune to become a governor all of a sudden. He has never held any post before. Ó kàn dédé dìde ó di governor without learning how to do politics. Pẹ̀lú ẹni tó jẹ́ pé látàyé Awólọ́wọ̀ ló ti wà gbogbo òṣèlú ló ti ń ṣòṣèlú bọ̀ látàyé Awólọ́wọ̀ àwọn tó ń gbé báàgì tẹ̀ láwọn Awólọ́wọ̀ ni ẹni kọ́ òṣèlú lọ́wọ́ Awólọ́wọ̀ tó kó òṣèlú lẹ́yìn Abíọ́lá. Sọ́ṣẹ́ rí pé igi mú jìnnà sórí gan-an. Irú àwọn tó yẹ kó jọ máa compete làwọn Fáṣọlá tó wà bẹ́ẹ̀ ṣe àwọn Sanwó-Olú àwọn tó jọ jẹ́ sect nìyẹn. Àwọn Sanwó-Olú kẹ́rì ò gbọ́dọ̀ gbójú wo Tinubu pé ó kubi tó fẹ́ gbà
So this man is nobody in terms of over the president. He is not even competing. Nígbà tó wà táwọn sẹ́ka àwọn òbí wọn ṣe sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n jìnnà sí i. Àwọn òbí Àtìkù wọn kì í ṣe sẹ́ẹ̀tì ẹ̀. Tó bá jẹ́ wọ́n Àtìkù ní ń sìn ló ń bá Tinubu yẹn kò wá lè sọ̀rọ̀. So gbogbo nǹkan kọ́ lóṣèlú, everything kọ́ lóṣèlú. You don't politicize everything, even to the extent of the life of your citizen. Agbọ́ tí gọ́fúnà yẹn bá ṣe bẹ́ẹ̀, agbọ́ pé òun náà fẹ́ di president ni. Bọ̀ kí ló wá kan àwa tó kù táwa jẹ́ kórìí wa pé kódà àwa tá a jọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kí ni problem wa, kí la fẹ́ fàyọ, kí la fẹ́ gbà nínú ká bring àwọn military wa down. Ṣé a fẹ́ lówó àmúra àwọn ni? Look at how their morale is very high now. We might not know. Morale àwọn military wa ti high pa nísìn kan tó gbọ́ pé wọ́n kidnap bí kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní act. Ṣé ẹgbẹ́ àwọn tó ń gbé ń kogi teacher àti principal wọ́n ti dá wọn lẹ̀ o, wọ́n ti gba méjì nínú àwọn yẹn, wọ́n ti gba principal, wọ́n ti gba díẹ̀ nínú àwọn tó kù. Bẹ́ẹ̀ náà ni Sunday Igboho ṣe tiẹ̀, lòun náà lọ bá wọn rescue kiri. Àwọn ẹni ìlà wa bẹnu àtẹ́lù káàkiri bá a ṣe ń ṣe yìí. Ṣé a fẹ́ kí Nàìjíríà padà sóko àárọ̀ ni? Àwọn èèyàn lọ jẹ̀yà fún 50-something days nínú igbó tí wọ́n ti strategize. Wọ́n wá dé, instead ká máa kí wọn káàbọ̀, instead ká máa yìn wọ́n pẹ́ káre. This is the best, I have said it, this is the best strategy fáwọn military wa ever lò in the whole world. Mo fẹ́ lè má gbọ́dọ̀ strategy yìí rí. Kí wá ní problem wa? Wọn bá mílíọ̀nù bandit jà, irọ́ náà ń pa. So fucking what? Must they fight bandits? Must they fight terrorists? Interfere your strategy come out. You see, tó ń pè ní ogun, tó ń pè ní ìṣẹ́gun nínú ogun, ó ní kí ìran kan tó dọ́jọ́ jagun kó lè strategize. Strategy náà ń pè ní ìṣẹ́gun nínú ogun. Èèyàn strategize débi pé ẹ lè má yan ọ̀tá àbọ̀ kan pẹ́rẹ́ báyìí kẹ́ẹ̀dẹ̀ ṣẹ́gun. Strategy ọgbọ́n orí ni strategy. Téèyàn máa nígbà mìíràn lè destroy strategy débi pé you just sit down in your comfort zone wá dẹ̀ ṣẹ́gun. Ìyí tó dájú nìyẹn. Ẹ wá fi ibi kókò ẹ̀rí tí kó àwọn ológun wa lóòótọ́ làwọn ológun wa ṣiṣẹ́ lóòótọ́ ni wọ́n gbà àwọn ọmọ yẹn àmọ́ wọ́n fẹ́ pé tí ò ṣe tiwọn mọ́ra wọn wọ́n fẹ́ máa gba akólèdì mọ́ra wọn wọ́n sọ́kọ̀ fún etí tó ti ẹ̀tọ́ sẹ́nu are we fools? Is it because ẹ ti ní opportunity láti máa sọ̀rọ̀? Torí bẹ́ẹ̀ ti ní opportunity kí wọ́n mọ Nàìjíríà máa gbọ́ yín, torí bẹ́ẹ̀ ti ní opportunity kí Yorùbá máa gbọ́ yín, ṣé ẹ wá ní kí kọ́kọ́rọ́ orí wa sọnù ni? Ṣé ẹ ní kórí wa máa pè ní? Ká máa tàn kámẹ́rà, ká máa rí kíkọ́ àwọn àmì wa, ẹ̀yin ò ṣe bọ́ sínú pé yẹn kẹ́ lọ gba àwọn ọmọ yẹn lẹ̀. Ẹ̀rí dínkù gọ́fìmẹ̀ntì, ẹ̀rí dínkù àwọn ológun wa kú oríire wọ́n ṣe dáadáa, níta fẹ́ náà ṣe yìí. Ká má gbọ́ pé ẹnìkankan kú, ká má gbọ́ pé ẹnikẹ́ni fèsì àwọn mílítírì, ó fèsì àwọn tẹ́rọ́rìsì yẹn, kọ́ dẹ̀ gba gbogbo àwọn tá a ní, gbogbo àwọn tó gbà kọ́ bá gbà wọ́n lẹ̀ láì pa wọ́n. Ṣé ẹ̀rọ káwọn ọmọ yẹn lè wálé láyọ̀ ni tí ìbá sí ọgbọ́n táwọn mílítírì wa dá? Ẹ̀rọ kan lè wálé láyọ̀ kẹsẹ̀ gbogbo wọn dẹ̀ pé bẹ́yẹn. Ó jẹ́ pé àwọn méjì tán pa yẹn tó bá jẹ́ wípé gbàrà tí wọ́n ti kó wọn ní àwọn mílítírì wa ti gbọ́n mọ́tọ́ gbọ́n yìí ni wọ́n ti tètè kó àwọn ẹbí wọn ni. Ṣé ẹ̀rọ káwọn méjì yóò ní wà láyé ni? Ṣé ẹ̀rọ káwọn yẹn á lo 50-something days inú gbóni? Bọ̀ torí wípé díẹ̀díẹ̀ lọ́gbọ́n yẹn wá, ok ẹ jẹ́ ká kọ́ tẹ̀ investigate àwọn wo ni wọ́n ṣiṣẹ́ yìí. Wọ́n investigate, wọ́n succeed. Gbogbo wọn mọ̀ pé àwọn àṣọ́ọ̀bù náà ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ rí wọn. Ok next thing àwọn wo l'associate wọn, àwọn wo ni wọ́n máa ń fún wọn, àwọn wo ni strategist wọn. Wọ́n kó àwọn 6, Yorùbá jẹ́ 2 nínú 6, Fúlàní wà nínú wọn. Èmi ìwà tó jẹ́ pé àmọ̀ bí Yorùbá ni bí Fúlàní bí Nọ́tánà ni àwọn Àdàmọ̀dì wọ́n ṣàkàwọn 6. Wọ́n gé agbára wọn kúrò níbi wípé wọn ò ráwọn strategist bá sọ̀rọ̀. Next thing wọ́n identify ìwọ náà lè bá escape. Ìwọ wá bọ́ sórí kámẹ́rà ìwọ á sọ pé igbó ń tóbi, irọ́ tó tóbi ni wọ́n ń pa, èèyàn kankan ò lè barricade ibi tí wọ́n wà. Àyùbẹ́ kí la fẹ́ fàyọ? Ohun tí ó ń ṣe mí tí mò ń béèrè látijọ́ yìí ni pé kí ni tá a fẹ́ fàyọ nínú wíwá fi ìdí kókó báwo ni wọ́n ṣe gbà wọn ọmọ yẹn lẹ̀ náà? Kí ni kọ̀ wá pẹ̀lú wọ́n ṣe gbà wọ́n lẹ̀? Ṣé tó ti wálé, tó wálé la fẹ́ nà án? Ọlọ́dẹ ti ṣe wọ́n ti wálé láyọ̀. Kí wá ní gbàmà tó wá fi ìdí kókó?
irọ́ ni wọ́n gba ẹ ṣàfẹ́ discredit government of the day. Àkọ́kọ́ náà gbàrà ń tẹ́ ẹ̀kọ́ sọ fún wa ni pé gọ́fìmẹ̀ntì ló bá àwọn yẹn pamọ́. Ibi tó ti kọ́ bẹ̀rẹ̀ ni pé nígbà tí wọ́n fún wa níbẹ̀ jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n gbé wọn lọ Kaduna, wọ́n nígbàgbọ́ pé wọ́n kidnap wọn gbà yẹn, wọ́n nígbàgbọ́ pé wọ́n já ọmọ yẹn gbé. Nígbà tó bá fún wa ní irọ́ wípé wọ́n ti gbá wọn, ìwọ iná ló sáré bẹ́ síta, ló sáré gbé Okoṣàlẹ̀ lẹ́sẹ̀ pé pẹ́pẹ́sẹ́ kan wọ́n ti gbá ọmọ òun wá sí Kaduna o, àṣẹ agbọ́ ní o, ìtìlẹ̀ bá wá mọ́ àwà tán fáàmù àmọ́ agbẹ́ pé wọ́n ti gbá ọmọ òun láì investigate rárá wọ́n ju wọn tùgé. Kí ni problem wa? The way I'm looking at everything now, mi ò ní dárúkọ anybody, but ẹ tí mò ń bá wí ti mọ́ra ẹ̀. Ó jọgbọ́ kalẹ̀ Yorùbá ni ẹ́, àwọn èèyàn kò wú ẹbí ọ̀rẹ́ Yorùbá ni. Ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń ṣe ibi tí gbogbo Yorùbá bá lọ ni wọ́n máa ń tẹ̀yìn kọ́. Another one, Ọlọ́run ṣeun, ẹ fi wípé wọ́n káwọn ọmọ lọ Kaduna, ẹ fi yẹn pawó. Èmi ìjáde mo wá dìbọn kẹ̀gbẹ́ irọ́ tó tóbi ni wọ́n káwọn ọmọ lọ kankan lọ Kaduna. As soon as tí wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀, ẹ tún bẹ̀rẹ̀ sí ní tún fìdí kókò wípé ẹ wà mọ́ bá ti fresh, ẹ wọ́n bá ṣe kinní kan, àfi sọ̀sẹ̀lú ṣèṣe pọ́n kọ́ ọmọ òun pamọ́ báyìí. Àtúkọ́ tún káwọn ọmọ pamọ́ ni, Tinubu káwọn ọmọ pamọ́, nígbà tó yá ló kó wọn lẹ̀, ẹ tún gbé yẹn lọ bí ibà. Àwa ìtúndìdì àtún establish the true value, gbogbo ayé rí pé wọ́n jí àwọn ìgbé lóòótọ́ ni. Ẹ wá wà confused pé lóòótọ́ náà jí wọ́n gbé. The next thing tẹ́tún dìde fún sìn òní pé agbọ́ pé lóòótọ́ ni wọ́n gbà wọ́n lẹ̀, àmọ́ àwọn ológun wa wọ́n bá wọn jà, àwọn bandits wọ́n fi wọ́n lẹ̀ dandan ni, báwo wọ́n ṣe fi wọ́n lẹ̀? Ṣé inú àwọn terrorists yẹn dùn, inú àwọn ajínigbé yẹn dùn lọ́fà pé ẹ̀yin ọmọ ìyá ti dá yín dópẹ́ ẹ máa lọ lé lọ́fẹ̀ẹ́? Ṣé inú wọn dùn bẹ́ẹ̀ ni? Oníkọ̀ọ̀kan tíjọba àtàwọn mílítì wa ti ṣe tán tó fi wọ́n lẹ̀ lọ́fẹ̀ẹ́. Àwọn náà sọ pé wọ́n fi wọ́n lẹ̀ lọ́fẹ̀ẹ́, gbogbo èèyàn mọ̀ pé wọ́n fi wọ́n lẹ̀ lọ́fẹ̀ẹ́ ni, àmọ́ nǹkan kan ló ti ṣíwájú kó tó di pé wọ́n fi wọ́n lẹ̀ lọ́fẹ̀ẹ́. Nǹkan kan làwọn mílítì wa ti ṣe, nǹkan kan làwọn security wa ti ṣe síwájú kó tó di pé wọ́n fi wọ́n lẹ̀ lọ́fẹ̀ẹ́. That is why we must give them the accolade. Tí wọ́n wá dìde dẹ́ ìfẹ́ lu jàmbùlá tẹ́ sọ nọ́ọ̀sẹ̀sì lẹ́nu. Ẹ̀ẹ́dẹ̀ fúnra yín brain yẹn fi ọwẹ́ kíjọba lẹ̀ kíjọba ṣe tán bẹ́ẹ̀ ṣe fún wa náà. Ṣé ìwọ ní kíjọba bá wa stop insurgency ni? Ayé ìjọba tó wà bẹ́ẹ̀ ìkọ́ ló ti bẹ̀rẹ̀. Ìjọba tó wà bẹ́ẹ̀ ìkọ́ wá solution sí ni. Ìjọba tó kúrò tó gbéṣẹ̀ ló kó àwọn Fúlàní wọlé, ló sọ wọ́n di terrorist jẹ́jẹ́jẹ́. Àwọn ISWAP àti Boko Haram nìkan la ní Nàìjíríà tẹ́lẹ̀, wọ́n ò dẹ̀ bọ́ sílẹ̀ South West. Bẹ́ẹ̀ súnà sí Buhari dé ló kó Fúlàní ẹ̀sìn wọlé ló sọ wọ́n di terrorist sí wa lọ́rùn, ní wọ́n pa kúkúrú pa gbogbo ní gbogbo region tó kù. Northern nìkan ni wọ́n pa tẹ́lẹ̀ tó dẹ̀ fọwọ́ ra wọn lórí. As soon as tó dé báyìí ó kó Fúlàní wọlé ni. Ṣé Tinubu ló kó Fúlàní wọlé ni? Why tó fi wá jẹ́ pé the best nítorí yẹ kó jẹ́ gbogbo ayé ló máa yan àwọn military wa pé in fact ẹ̀ ṣe ń wọlé ìlú o, àti Air Force, àti Army, àti Navy, àti civil defence, àti DSS, gbogbo wọn dẹ̀ ṣiṣẹ́ papọ̀, àti National Security Adviser NSA, ministry àwọn ọ́fíìsì yẹn gbogbo wọn dẹ̀ ṣiṣẹ́ papọ̀, wọ́n dẹ̀ achieve fún tí ìjọba kò achieve rí. Nítorí tó bá gbà yàn lẹ́bẹ̀ẹ́ ọ̀nà méjì ni, either kinetic or non-kinetic, méjì yẹn náà ló wà. Non-kinetic ni pé bóyá wọ́n sanwó, kíjọba san ransom, iye báyìí la fẹ́ gbà, kíjọba dẹ̀ san, afẹ́kọ̀ọ́ swap àwọn èèyàn wa tó wà nínú ẹ̀wọ̀n ẹ tú wọn lẹ̀, kíjọba dẹ̀ tú wọn lẹ̀, káwọn náà wá tó àwọn tó ń gbélẹ̀ kán máa lọ, wọ́n fẹ̀mí pààrọ̀ ẹ̀mí. Non-kinetic nìyẹn. Kinetic ni pé káwọn ológun wa lọ bá wọn, kán gbé jáde wọn, kán para wọn yámayàmá. Bẹ́ẹ̀ máa gbọ́ pé Nàìjíríà lù sí 50 ológun, wọ́n pa àwọn terrorist 10. Nigeria is at lost. Ká pa 50 ológun, ká mú terrorist 10, ká dẹ̀ pa àwọn èèyàn wa tó ń kó lẹ̀. System ká máa ń lò láti jọ ìnìyẹn. Bọ́láyé Tinubu another system lárí tí ò ṣẹlẹ̀ yìí. System tari ni pé wọ́n gé gbogbo ọ̀nà táwọn arábí yẹn lè fi communicate, wọ́n gé communication yẹn, wọ́n gé gbogbo àwọn tí wọ́n associate mọ́ wọn, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ kó àwọn èèyàn wọn wá. Ọpẹ́lọpẹ́ àwọn èèyàn wọn tán rí kó yẹn, ọpẹ́lọpẹ́ àwọn èèyàn wọn tán rí kó, tí ó bá sáwọn èèyàn wọn tán rí kó ni wọ́n pa gbogbo àwọn ọgbà àwọn tán kọ́ yìí ní gbogbo òbí tó ń dúró lé nínú ìbànújẹ́ náà bá wà. Kí ló dé tẹ́wàá jẹ́ ká fún gọ́ọ̀mẹ̀ntì ní accolade? Inú dùnú làwọn òbí yẹn wà ń sìn náà, ìdápá ni wọ́n mú dùn gbọ́mọ fọ́yàn, bọ́yàn fọmọ kọ́mọ sátìmúyàn. Ẹ̀yin wá kọ́ sí ní kámẹ́rà ẹ̀bẹ̀ sí ní sọ kábà lẹ́nu.
kóró gbá lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ against àwọn military wa, kóró gbá lẹ́nu ẹ̀yin tẹ́ fẹ́ gun àtẹnujọba. Kí la fẹ́ kàn ṣe? Ṣé ẹ fẹ́ lo òmùra, ṣé ẹ fẹ́ kó di pé mọyé ẹ̀mí tó lọ ni? Ọmọ 25 years tí wọ́n pa, sójà 25 years kan pa ọmọ 25 years, kì í ṣòbí kan ló bí ni. Wọ́n lọ interview bàbá ọmọ yẹn, nígbà wo lọmọ yẹn wọṣẹ́? FDA ló bá wọṣẹ́, FDA ọmọ promising child. Second lieutenant ọdún wo ló wọṣẹ́ tó gba 2 star? Promising child ni. Wọ́n pa bí ẹni pa kìíní dànù, tó bá jẹ́ gbọ̀n tí yín tàbá búrò yín ní kọ́. Ẹ wá bọ́ sí di kámẹ́rà, ẹ wá sọ kábàkàbà lẹ́nu. Ilé òtá ni wọ́n gbà wọn mọ́ nílẹ̀, àmọ́ àwọn ológun wa wọ́n fẹ́ mọ̀ gbá kólẹ́ẹ̀dì tí èsè tiẹn, ní tí wọ́n ò ṣe ni wọ́n fẹ́ mọ̀ pè mọ́ra wọn. So fucking what? Kí ni wọ́n ṣe? Sáwọn kan ló gbà wọ́n lẹ́nu. Wọ́n bá sọ pé àwọn fèsì wọn bá wọn jà. Wọ́n bá láwọn pé èèyàn 20 witness are you are now asking níbi tí làkàyè ní kú dé a bold landed person. Ẹ wá bèrè footage. Ẹ bèrè where's the footage? Footage of what? Must you see it? Àwọn ọmọ táwọn wá náà ti gbà wá fún wa yìí. Kí ló dé ká wá pẹ̀lú ìdókù? Ìbàjẹ́ kan bára wọn jà ní, ìbàjẹ́ kan para wọn ní, ìbàjẹ́ kan release wọn nọ́mà ní. Yíyí táwa máa yìn wọ́n ni pé ṣé sáà ti bá wa gbà wọn ọmọ wa, ẹ wò ìjọba ẹ kú oríire ṣé wọn dúpẹ́. A fẹ́ mọ báwo lẹ ṣe gbà wọn kó kọ́ wa. Tẹ́ ẹ bá mọ báwo lọ ṣe gbà wọn yẹn, kí lẹ́yìn fẹ́ fi ṣe? Tẹ́ ẹ bá mọ báwo ṣe gbà wọn lẹ́sẹ̀, kí lẹ fẹ́ fi ṣe? Kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀? Èèwọ̀ lẹ fẹ́ mú jáde. No, tell me, àtàrí ìdìbò pé UN government pé kọ́ wá ìyẹn àwọn tí yẹn fẹ́ gbà. Ìyẹn ní reason ni pé even as opposition he must discredit the government láti lè score ship point. That's why tí o fi kí ẹ lórí kọ́ pa àwọn yẹn lẹ̀, ó fẹ́ kọ́ pa àwọn ọmọ yẹn kóhùn wá ráyè gan kíjọ kí àwọn Yorùbá kọ́ wá síjú kọ òun pé àánú eléyìí ẹ̀ ní ṣe bí wọ́n ní kí South jẹ president tó bí Yorùbá lè jẹ́ ẹ̀yà lọ kóhun ń tóun fẹ́ nìyẹn. Àwọn ọmọ ọdún ẹ̀ tó gbowó ọ̀yà lé lórí tó ń gba owó local government lé lórí lọ́dọ̀ lóṣooṣù. Even by their incarceration you are still collecting local government money on them. Ìyẹn ló fẹ́ ó wá fẹ́ kán kú sọ̀rọ̀ but unfortunately for him wọ́n kó àwọn ẹ̀ jáde láyọ̀ àtàlàfíà. Ayé dojú ìjà kan Tinubu tẹ́lẹ̀ wọ́n gbójú ìjà kó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ojú ìjà wọ́n sọ di orin ìyìn yẹ̀yẹ̀ tẹ́lẹ̀ ó wá da yẹ̀yẹ̀ and you are not happy. Àgbọ̀ tí ẹni yẹn bá ṣe tiẹ̀ tí gọ́fúnà yẹn bá ṣe tiẹ̀ ó ń gbọ́n máa àwọn reason but ẹni tẹ́ ìpera yín press men tá a jọ sọ Yorùbá tá a jọ ń jà pé kí Yorùbá gbòmìnira kó lọ́wọ́ Fúlàní tá a jọ ń jà pé kí Yorùbá kó bọ́ kóun náà di kí Yorùbá dibi tá a lè sùn kí lẹ Yorùbá dibi tá a lè sùn tá a lè fọwọ́ rọrí for 50 something days gbogbo àlà pariwo léjọba lórí tíjọba ẹ wá jàdá ṣàṣeyọrí tó tẹ̀ wá jẹ́ pé casualty tán ní láti gba ọmọ yẹn lẹ̀ very minute casualty just ẹni méjì la lè rí kà nínú àwọn àmì pọ̀ kú wọ́n dẹ̀ pa méjì nínú àwọn ẹnìkan gan ló fojú hàn tó kú nínú àwọn àmì can you imagine fọ́tún di irú operation yẹn just one casualty làwọn àmì record just one wọ́n dẹ̀ pa tíṣà méjì wọ́n pa tíṣà méjì síbẹ̀ wọ́n ti pàtó tẹ́lẹ̀ kó tó di pé wọ́n kó àwọn ọmọ yẹn lọ wọ́n di teachers mẹ́ta sójà kan àtẹ̀tùbọ́ pa sójà kan sí ó jẹ́ méjì ó ní private nìyẹn ó jẹ́ mi ló fi jẹ́ márùn-ún àwọn márùn-ún yẹn dẹ̀ ní senate fún 10 million. Irú operation báyìí tí wọ́n kó èèyàn 40 on a good day irú operation báyìí tí ìjọba bá máa san ransom ìjọba san billions owó tó yẹ kán fi tún ìlú èmi àti ẹ̀ ṣe ìjọba san 50 to 100 billion láti gbarú àwọn èèyàn lẹ̀ I'm not talking of million billion èèyàn 40 láti gbarú wọn lẹ̀ wọn wá sọ kọ́bọ̀ ó yẹ ká kọ́ pàtẹ́wọ́ fún ìjọba yẹn náà. Number 1 number 2 ni pé àwọn àmì wa tó yẹ ká fi ẹni wọn wéwu kọ́ fi wọ́n lánú nǹkan kan òtòkú dẹyọ kan ṣo tó lọ rámọ́ bọ́ǹbù tí ó mọ̀ pé bọ́ǹbù wà bẹ́ẹ̀ àtàwọn fìjìláńtẹ́ ńgbà tó ṣe kòròkòrò tó gbà wọn mọ́ ẹ̀ ọmọ wọn ti fi bọ́ǹbù sọ́nà ọ̀nà rescue mission àwọn yẹn náà wà tán kù sí ó yà tell me gbogbo àwọn tí wọ́n wá dìde lọ báyìí pé àwọn dìde lọ kò ṣe é ṣe tó kú nu wọn torí pé wọ́n ṣèṣe wípé káwọn Fúlàní yẹn wílílì fi àwọn ọmọ yẹn sílẹ̀ kò ní rísì kan fi wọ́n lẹ̀ ní kí ló dé tẹ̀ẹ̀dẹ̀ ká yin ìjọba ká yin àwọn military ká yin àwọn tí wọ́n ṣiṣẹ́ pé wọ́n lè fi wọ́n lẹ̀ wílílì why don't we greet every one of them why don't we accolade every one of them why are we disgracing them why are we denigrating them kí ló dé àfọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí wọn tẹ́yìn bá ẹni náà fi ra yín sípò àwọn ológun ṣẹ́ ẹ̀rọ gbọ́dọ̀ mú ni àwọn ológun yẹn náà níyàwó wọn lọ́mọ àwọn DSS wa tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti dọ́ kí ló dé tẹ́ fún wọn tẹ́ kí wọn tẹ́ lù wọn lọ́gbọ̀ ẹnu
kí ló dé tó jẹ́ ṣubú lẹ̀ wá adé máa sọ pé àjọ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni. I was highly disappointed nígbà tí mo rí fídíò yẹn lánàá. I was shocked to my marrow, although èmi rò wọ́n ti change ni mi mọ̀ pé ìwà èèyàn kéèyàn yẹn sì wà nù wọn. Mo rò wọ́n dẹ̀ ti change dáadáa, mo rò wọ́n ti dèèyàn rẹ̀, mo rò wọ́n ti dàtún bí ni. Mo rò pé àjọ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá bákan náà ni. Mi mọ̀ pé ìwà òṣì ìwàkíwà yẹn ti wà nù wọn. Why would you do such a thing? Bí gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá bá tiẹ̀ sọ̀rọ̀, mo gbọ́ mo understand. Bọ̀ kí ló kan ti wà wá tá a pera wa lóníròyìn lórí ọ̀rọ̀ kí ilẹ̀ Yorùbá lè dá? Ṣó yẹ kán máa bá lú ẹ̀ lọ́wọ́ wa? Ẹ̀yin ológun wa látọ̀dọ̀ tèmi o àti gbogbo tó jẹ́ BGI TV àtàwọn olólùfẹ́ mi, a dúpẹ́ púpọ̀ èmi yìnyín lọ́gbẹ̀ẹ́ mọ́ torí pé èmi ti ṣiṣẹ́ yẹn rí, mo mọ what it takes láti lọ sínú igbó láti má record casualty. Mo yìnyín o, mo fún kódà double thumbs up pàápàá. Ẹni inú bá bí kó lọ di transformer mu. Fẹ́ mọ báwo lẹ ṣe gba àwọn ọmọ yẹn lẹ̀, we are less concerned. Báwo lẹ fi paná? Ẹni tó yẹ ká máa yin wọn, ẹni bá mọ tó ń pè lógun, ó yẹ kó máa yin àwọn military yẹn ní ìmọ̀. Bóyá torí pé mi ti wà system yẹn rí, nínú mi ṣe ń dùn pé this is the best tactics. Tactics náà wè. The best military formation, the best military tactics. Àwọn èèyàn wà ní gbò, ṣé ẹ̀mọ́ tó lọ ṣe ni? Ẹ jẹ́ kí n kà kan tí ìkan nínú àwọn tí wọ́n rescue yẹn, Mr. Zaccheaus, nǹkan tí màá yẹn sọ, báwo làwọn tí wọ́n pa yẹn ṣe kú, kí ni tó ṣẹlẹ̀ sí wọn, àti kí lójú àwọn rí nínú igbó yẹn. Ìkan náà tán release Mr. Zaccheaus, ó sọ nípa ẹ̀. Ní tí màá yẹn sọ rè, ẹni tó kọ ọ̀rọ̀ yìí tó lọ interview ẹ̀, Dọ̀tun Ọ̀dẹ́rìndé ni wọ́n ń pè. Mr. Zaccheaus yẹn sọ báyìí pé this is too sad to hear. These are what Mr. Zaccheaus Olatunde said about the kidnapping that happened to them on May 15, 2026. He talked about what really caused the death of both Mr. Michael Oyedokun and Dikin John Olaleye. Terrorists said Mr. Michael Oyedokun disobeyed them. Man tí wọ́n dú lọ́rùn yẹn, nítorí ṣe dú lọ́rùn rẹ o. They said that terrorists said Michael Oyedokun disobeyed them. They said he died because he disobeyed their order. That day, when we reached the forest, they told us to drop all our phones. We did so, but we didn't know that Mr. Michael Oyedokun didn't drop his own. A terrorist who was sitting with him on the bicycle discovered a phone in his pocket, and he began to question him. The teacher said he didn't hear when they said that, and immediately the terrorists slapped him, and when their commander heard, he took it up and he was furious. They have two commanders, a general commander and a camp commander. The general commander said, if I didn't kill anyone, I must kill this man for disobeying my order. The following day, Mr. Michael Oyedokun was slaughtered. He was shouting as they were dragging him away. He was begging and his noise was so loud, but later no more noise. Mr. John Olaleye was murdered on June 7. They killed him because they said they have warned them. They have warned that military men should not move closer. Láàyè tá a dé yìí, ẹgbọ́n ìdí tí wọ́n fi pa Dikin Olaleye o. Mr. John Olaleye was murdered on June 7. That is almost a month tí wọ́n ti pa Oyedokun. The reason why they killed him, they killed him because they said they have warned that military men should not move closer. Lẹ́yìn tí màmá yẹn jáde tí principal jáde tó wá sọ pé ọjọ́ káwọn military yẹn bá sùnmọ́ wọn kọ́ má ṣe kinní kan náà pa Oyedokun náà pa Ọlálẹ́yẹ yẹn. Ṣé àwọn tí wọ́n mọ̀ pa Ọlálẹ́yẹ torí wípé àwọn military ti súnmọ́ wọn? Kó má wá sí ọgbọ́n táwọn àmì wá dá. Nígbà tí wọ́n rí páwọn àmì yẹn ti dénú gbó, ẹ̀rí gbogbo ìgbà tí wọ́n kọjá nú omi, tẹ́ bá sì ní fídíò ẹ̀ máa bá mi ṣó ẹ̀. Tí gbogbo ìgbà tó ń gun ọkọ̀ kọjá nú omi, omi yẹn oríṣi méjì ni. Ẹni bá ti fọ omi méjèèjì kọjá, ó ti dọ́dọ̀ àwọn Fúlàní ẹ̀. Gbogbo ìgbà tí wọ́n cross omi àwọn Fúlàní ẹ̀ mọ̀, they were aware. But tí ó jẹ́ kí wọ́n bá ti shoot gbogbo àwọn arábí ẹ̀ wọ́n ti sá lọ. Wọ́n máa bá wọn military ti bọ̀. Reason tí wọ́n fi lè shoot wọn ẹ̀gbọ́n nú fídíò yìí ni mo sọ pé bọ́kànlọ́ ká máa bẹnu àtẹ́lu àwọn ológun wa àtàwọn DSS wa
àtijọba níṣẹ́ ló yẹ ká máa pàtẹ́wọ́ fún wọn ká máa yìn wọn ká máa rá bàbá lẹ́lẹ́ báyìí pé ẹ ṣeun tẹ́ẹ̀dẹ̀ kan pa àwọn èèyàn wa tí ò bá sí ọgbọ́n tí àwọn mílítì wa dá wà láì wá pa gbogbo àwọn ọmọ yẹn ìta fi ń rí wọn lẹ́nu interview ta fi ń rí wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu fún yẹn a lè rí wọn bẹ́ẹ̀ ogún wọn là bàbá lẹ̀ torí tó ṣe pa Mr. John Ọlálẹ́yẹ torí pé wọ́n ti súnmọ́ wọn asada ti gba yẹn asadun 7 yẹn wọn ò tí ì jagbọn káwọn lọ kó fámìlì wọn nígbà tí wọ́n investigate tí wọ́n ṣe investigation wọn débì kan wọ́n kọ́ọ̀tì gbogbo communication kó wọ́n jẹ́ kọ́ ní wọn communicate mọ́ wọn ò lè communicate ìta ìgbà yẹn lẹ́ẹ̀rí kí principal yẹn jáde wá ṣe fídíò mọ́ torí pé kò sí communication network mọ́ wọ́n tẹ́ gbogbo means of communication wọn ò rí ta pè wọn ò rí anybody pè ẹ wo tún tìjọba ń pàǹgbà ẹ̀ the next thing the last strategy wọn was follow wọn identify níbo ní gbogbo àwọn ẹbí wọn wà wọ́n dẹ̀ lọ kó gbogbo wọn ṣé ẹ rí kíkó yẹn ló save life àwọn ọmọ yẹn tí kì bá ṣe bẹ́ẹ̀ wà láì wá spray gbogbo wọn wọ́n dájú débẹ̀ wá spray gbogbo wọn but as soon as wọ́n ti gbọ́ day one wọ́n ti gbọ́ pé wọ́n ti kó àwọn family àwọn wọ́n kàn yí padà sí àwọn ará bí ẹni wọ́n kàn bẹ̀ sí ní tọ́jú wọn ni àwọn tó fi dé ṣéèdì dè mọ́lẹ̀ tí wọ́n bò lẹ́nu tẹ́lẹ̀ wọ́n tú wọn lẹ̀ wọ́n náà tún bí wọ́n pé ẹ wá wẹ̀ wọ́n ṣe dáadáa sí wọn tó wọ́n ti mọ̀ pé ẹ̀mí àwọn wà lọ́wọ́ àwọn ológun wa as soon as táwọn yẹn ti fi wọ̀n pé wo èsì wọn general commander wo ìyàwó ẹ wo ọmọ ẹ wo dáàdì ẹ wo mọ́mí ẹ wo family ẹ ìwọ camp commander wọn wo family ẹ rèé tọ́lẹ̀ rí pé authentic confam kì í ṣe AI ọwọ́ wọn bọ́ ẹ máa kàjáde gbogbo wa máa gbọ́ sí wọ́n kàn náìsì sáwọn ará bí yẹn straight ni wọ́n tẹ̀ mọ́ máwọn military ti sọ máwọn tán ẹni bá gbogbo Korean film èyí tá ọlọ́ṣẹ́ àwọn kò àwọn jùmọ̀ fi kàn yẹn fíìmù ológun ni tó máa ní fortress àwọn fíìmù yẹn exactly bó ṣe ń ṣẹlẹ̀ lójú ayé gbogbo náà fi àwọn fíìmù yẹn tí wọ́n bá ti lè kó family ẹnìkan nu family yàn téèyàn dẹ̀ jẹjẹ tó bá ti lè fojú ara ẹni báyìí kan mọ́ ẹ náà gbé tàbí àwọn ara ẹ máa rọ̀ ni that is exactly the same strategy tí àwọn military wa lò ló ṣe yẹ ká máa kí wọn ká máa yìn wọn instead ká máa wá bẹnu àtẹ́lù wọn iṣẹ́ ká máa bẹnu àtẹ́lù gọ́ọ̀mẹ̀ntì ó yẹ ká máa dúpẹ́ lórí ìjọba tó wà nílẹ̀ yìí pé eléyìí rẹ́dì láti kojú agbésùnmọ̀mí oríṣiríṣi náà ti àdáparọ́ Tinubu ló kó wọn wọlé Tinubu ń gbèjà wọn Tinubu wà lẹ́yìn wọn nígbà Tinubu dẹ̀bẹ̀ sí ní proof ara ẹ̀ sìn ẹ ṣe ọ̀tá yóò kí n ga tó lóṣèlú bá tiẹ̀ tako Tinubu àgbọ̀ yẹn èwo ni ti wọ sọ̀rọ̀sọ̀rọ̀ só tọ́ tí wọn lẹ́nu ṣọ́wọ́ náà dó lóṣèlú ni tó ti gbowó lọ́wọ́ Mákindé ni àbí kí ló ṣẹlẹ̀ àbókì ló gbowó lọ́wọ́ ẹ̀ àbátìkù ebi jà yóò bá aládọ́ ń gbé kí wá ló pọ̀ ẹ̀ pẹ̀lú wípé báwọn náà ṣe kó wọn fúdẹ́ẹ̀jì dà ẹ̀yìn nìkan ẹ̀yìn ní ti wá àbí kí ìjọba máa dé ó lo bẹ́ẹ̀ gbogbo àwọn tó kù tán dínkù yẹn sísítẹ̀mù tí ìjọba lè kọ́ máa lò bẹ́ẹ̀ fáwọn tó kù kọ́ bá wa rìlíìsì wọn àfẹ́ mọ báwọn náà ṣe gbà wọn bá bá wọn jà àti ẹ̀fẹ̀ mi ò tẹ̀fẹ̀ rókù kankan ní tẹ̀fẹ̀ rókù tó pa abless concern ọmọ Nàìjíríà ò ní interest ní òkú tó pa ìta ní interest ní pé wọn kọ́ máa gbé èèyàn mọ̀ rárá la fẹ́ kọ́ bá débi pé kọ́ máa fẹ́ gbé anybody mọ̀ that is what we want kọ́ mẹ́kì ilẹ̀ Nàìjíríà kó jẹ́ ìnira fáwọn Fúlàní ajínigbé tó yẹ sẹ́dá fọ́tì ẹ̀ má lè wọlé mọ́ rárá irun bí lọ́ọ̀nù yẹn gbọ́dọ̀ wọn fẹ́ ẹ̀yin wá jókòó síbẹ̀ ẹ̀ ń bú jọba kí ni tí ní ẹ jókòó síbẹ̀ ẹ̀ ń bú àwọn mílítírì wa nítorí yẹ kí gbogbo àjọ máa pàtẹ́wọ́ fún wọn pé ǹjẹ́ ẹ ṣe ya láìpẹ́ ó yá ẹ lọ Kogi ẹ lọ ṣe bẹ́ẹ̀ ẹ lọ north ẹ lọ ṣe bẹ́ẹ̀ ẹ lọ south west ẹ lọ ṣe bẹ́ẹ̀ àwọn tó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ yíbò àwọn tó gbé yẹ lọ bẹ̀ náà ká máa yí wọn. You people don't do that. ó ń tẹ́ ní interest sí ó ní kẹ́ máa sọ kábàkábà lẹ́nu kẹ́ máa denigrate government kẹ́ máa sọ tó wùn yín sí wọn jọ̀wọ́ lẹ́fẹ́ bọ́. Kẹ́mi Olúlọ́yọ̀ ẹnu ẹ̀ tó fi Padégún tó lábẹ́ ògùn jọ sí ó ti padà fi sọ Padégún sìn mo wo fídíò ẹ̀kan láàárọ̀ mo kàn rẹ́rìn-ín. Yes, it is true. Those children were kidnapped baby. I accepted. Mo wò mo ní máa wo lórí ọlọ́pọ̀ lọ́lọ́. Àwọn ọmọ yẹn fúnra wọn ti sọ̀rọ̀ síta àwọn teachers kan pé ti sọ̀rọ̀ síta ń sìn ṣé ó stẹ̀ náà kó wọn lọ ṣé ibi tó kó wọn lọ lọ́jọ́ òtẹ́ẹ̀lì ẹni bá lóòtẹ́ẹ̀lì náà ọmọ ẹ wà lágbára Ọlọ́run gbogbo fámìlì ẹ̀ náà ṣe máa lọ mú òtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ táwọn náà máa jẹ chicken jẹ turkey bíjọba ṣe káwọn ọmọ ẹ lọ bíjọba ṣe kó wọn yẹn di sẹ́ni bíjọba ẹ náà ṣe máa kó àwọn náà. irú nǹkan tó yẹ ká máa ṣàdúrà fún oníkọ́ kí irú system yìí máa lọ bẹ́ẹ̀ àkọ́kọ́ náà we recorded less death of our military
ẹyọ kan àbẹ́yọ méjì. Then all of them were rescued except 2 that were killed before the system was adopted. Kánígbàlà tí wọ́n ti ṣẹlẹ̀ ni wọ́n ti dágbọ́n káwọn lọ fún àwọn fámìlì wọn wà láwọn nípa àkọ́kọ́ náà ara bí ẹ̀ Oyèdókun yà wà láyé sìn Jọmọ Ọlálẹ́yẹ náà wà láyé sìn ìfẹ́ àwọn àti ẹ̀sìn rìlíìsì wọn ti pẹ́. Ẹ wá jẹ́ ká máa gbọ́rọ̀ lọ lẹ́nu Jọmọ Ọlálẹ́yẹ. As soon as tí wọ́n gbé àwọn fámìlì àwọn military yẹn Jọmọ Ọlálẹ́yẹ wá sọ pé ẹ máa gbọ́ lọ. Ó ní they didn't kill them in our presence. They came to take them away and go to another place to carry out that evil act. We were only hearing their noise. They have a tent where they kept us. We were chained and they handcuffed us. They handcuffed our hand for the whole 56 days. They blindfolded our eyes, and anytime we wanted to pee or defecate, we would beg them. Only they changed locations. We didn't stay in one place throughout the 56 days. Sometimes they will hit us with a gun. We used to suffer for any crime those little children committed. Àwọn ọkùnrin ló rí fásitì bí yo. When it's time for them to pray, they didn't joke with it. They prayed a lot and recited Quran. They will never miss their prayers, and when it's time to recite Quran, they will never miss it. The terrorists said they didn't want money, but they wanted their people who were arrested to be freed. That was their demand. We men suffered a lot. They should not see us praying. Anytime they noticed we were praying, they would beat hell out of us. They said they didn't want us to pray or call Jesus. When he was asked how they were saved, how they were saved. Ẹ̀rọ mi pé gbogbo àwọn ọlọ́tẹ̀ àkọ́kọ́ náà àwọn tó sọ pé Tinubu jí wọn gbé òun ló lọ kó wọn pamọ́ síbì kan ṣé gbọ́n tí máa sọ níbà ó ní they have tent inú igbó kan náà kó wọn sí wọ́n máa ní káàmpù bẹ́ẹ̀ bí tó ti máa ro tó ti máa ẹ kúkú rírú ẹ̀ irú tí Ìgbòho lọ bust irú bí tó kó wọn sílẹ̀ rí yẹn irú bẹ̀ yẹn bí táwọn gbé tí wọ́n nìyẹn irú bẹ̀ náà wá káàkiri. Báwo ló ṣe wá rescue wọn rí? Ó ní the terrorist said they didn't want my help. Only they said, okay, when he was asked how they were saved, he said that the terrorists willingly released us. Willingly released us. Nǹkankan ló ń ṣíwájú ijó ọwọ́ gẹ̀ǹgẹ̀ náà pè ló ń ṣíwájú ijó. Ṣáwọn tí wọ́n pa nínú wọn tó wá wí ní tọ́kàn dédé change tó wí ní fi wọ́n lẹ̀ kò ní kọ́kọ́ tó ti ṣẹlẹ̀. Ẹ̀dí a máa bá lọ. They asked us to go that day because military have abducted their families. Military have what? They have adopted their families. Gbàrà tí wọ́n rí pé wọ́n ti kó ṣéwù Sùngbùlù mo máa wò yìí. Jàǹkàrí wọ́n ti mọ̀ owó orúkọ burúkú lọ́kùn máa sọ wọn àwọn orúkọ tí ò ṣe ń pè Jàǹkàrà tún sí ni mọ̀ owó yìí màmá rẹ̀ ìyá rẹ̀ wàhálà dé o tọ́rí kọ́kọ́ àwọn fámílì àwọn olóòtọ́ tí kìí ṣe AI. They now went to those abductees. They now said the abductors rather àwọn tó ṣe abductees náà làwọn àgbẹ̀ kọ́ mi lóyìnbó wọ́n lọ bá àwọn tó jí pé kọ́ ẹ wá máa lọ lé àwọn yẹn wò pé irọ́ o ṣé skit lè bá wa play ni àbáyé play skit o afẹ́ release yẹn lóòótọ́ ni kí ló fà á wọ́n ti jáwé èèyàn wa kó o àwọn olóṣì àwọn ọlọ́pàá àwọn ọba military yìí wọ́n ti kó àwọn èèyàn wa o afẹ́ release yẹn máa wá lọ. irú tó fi sọ pé àwọn fẹ́ release wọn ó yẹ kó spray gbogbo wọn pa ni ní tí ìbá ṣẹlẹ̀ because as soon as wọ́n rí pé Nigeria government is not willing láti release àwọn èèyàn àwọn tí wọn ọ̀dẹ̀ ready láti fáwọn lówó tó jẹ́ the next thing nípa àwọn military yẹn ti súnmọ́ àwọn wọ́n máa pa gbogbo àwọn ìwádìí escape but torí wípé wọ́n mọ̀ pé wọ́n ti hold ògóńgó àwọn they hold them in their jugular wọ́n ti kó wọn lẹ́pọ̀n dání wọ́n lè ṣe anything mọ́ àfi tó bá fẹ́ lùsì gbogbo àwọn family wọn ẹ̀ kò sí bọ́kùnrin ṣe lè dájú tó ẹ kó tì mí anywhere o kò sí bọ́kùnrin ṣe lè já wèrè tó sá ọmọ bíbí inú ẹ̀ tó dóhùn ló bí lóòótọ́ àtìyàwó ẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn Fúlàní tẹ́lẹ̀ rí wọn nífẹ̀ẹ́ ìyàwó wọn gan wọn ṣe nǹkan méjì ni wọn kì í fi báyọ̀ ṣeré àwọn tá a ti jọ gbére ni
mi ò fi ọmọ báyọ̀ ṣeré rárá wọ́n dẹ̀ fi àwọn ọmọ báyọ̀ ṣeré tẹ́tẹ́ rí tí ìyàwó dé yẹn Fúlàní ò fi báyọ̀ ṣeré rárá wọ́n wá kó ìyàwó wọn kó àwọn ọmọ wọn ọwọ́ wọn máa bọ̀ kódà àárín wọn máa dàrú bẹ́ẹ̀ ni táwọn kan bá láwọn ò ní fi wọn lẹ̀ wọ́n á para wọn síbẹ̀ ni pé ọmọ mi àti ìyàwó mi rárá àti ìyá mi àti bàbá mi rárá bọ́tò ní bọ́tò ní wọn kó yẹn wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n rí báwọn ti kó wọn ara wọn wálẹ̀ káwọn kan wá dìde káwọn wá bẹnu àtẹ́lú àwọn tó lóru strategy yẹn ajẹ́ nǹkan ṣe wá o ajẹ́ nǹkan ṣe wá òṣèlú tá a fẹ́ ṣe yẹn ó ti kó sí wa lọ́pọ̀lọpọ̀ jà nílàkàyè mọ́ ẹ kọ́kọ́ ní irọ́ ni Tinubu ló kó wọn pamọ́ nígbà ẹ wà convinced ẹni pé fáàtì olóòótọ́ kan já ọmọ ìgbé ni the next day tó máa sọ ni pé ok Tinubu kọ́ àtẹ̀rẹ́sẹ̀ ṣùgbọ́n àwọn military wa wọn ò bá wọn jà irọ́ náà ń pa wọn ò bá wọn jà kí lè fẹ́ fàyọ nìyẹn ẹ jẹ́ máa kà lọ. Only when we were only they asked us to go that day because military have adopted their families. They told us to go willingly so that their families could be released as well. The best strategy. Only when we were released, they told us the way to pass, and they told us we will see 2 streams on the way. 2 streams yẹn lárí tí àwọn ológun yẹn ni wọ́n wa ọkọ̀ ojú omi. Gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé àwọn ológun wa ò lọ bá wọn, ẹ jẹ́ ká ka bí ìtàn máa wá analyse fún wa. When we were released, okay, they said we will see 2 streams on the way. After those 2 streams, you will see the soldiers who are there to receive you. They told us. Wọ́n mọ̀ definitely pé lẹ́yìn omi ni àwọn sójà yẹn dúró mẹ́. Wọ́n mọ̀ kàn wá bẹ́ẹ̀ wọ́n kàmpù síbẹ̀. Wọ́n dẹ̀ ti mọ̀ pé omi méjì yẹn ló la àwọn àtàwọn arábí yẹn. Wọ́n mọ̀ pé àwọn sójà yẹn wà bẹ́ẹ̀. They were aware. Náà ṣe fi confidence of àwọn ẹ̀ pé tẹ́ bá ti kọjú omi méjì ẹ máa rí wa ẹ máa rí àwọn àmì tó dúró tó fẹ́ gbà yìí. Now, it was a bitter experience. Gbọ́ kí Mr. Masakios ó sọ pé wọ́n sọ fáwọn pé ẹ máa lọ Nigeria government has swapped our people for you. Wọ́n sọ pé government wọ́n sọ pé àwọn Fúlàní yẹn sọ fáwọn pé ẹ máa lọ because Nigeria government has paid us our ransom. Ohun tí wọ́n sọ fáwọn Fúlàní yẹn sọ fáwọn ni pé you people should go because Nigeria government has arrested our people, our family. Ṣé kò yẹ ká gbé òṣùbà fáwọn ológun wa àtàwọn DSS àtijọba ni tí wọ́n lógún ọgbọ́n orí yẹn? Moving on, only there was a time they killed a deer. Only it was a bitter experience. They gave us majorly rice and red oil. Rice àti pupa ló máa fún wọn jẹ. No pepper and sometimes it will be only rice without salt or red oil. Oúnjẹ tó jẹ́ mbẹ̀ nìyẹn o. Wọ́n ní idiot láti Ghana. Ọmọ Yorùbá kan tó ń ṣe program láti Ghana. Ìyẹn sọ pé abẹ́rẹ́ ara ọmọ bí abẹ́rẹ́ ara ọmọ. Ó dàbí pé níbi tí wọ́n fún àwọn lámọ̀là àti kíní jẹjẹ ìṣe làwọn ọmọ ara wọn balẹ̀ níbi pé tẹ́ bá gbé pé àbẹ́ mọ̀ lọlé àwọn ọmọ wọn sọ fún wọn pé dáadáa ẹ fi wálẹ̀ díjọ́ Monday ẹ já mọ̀ gbádùn bí díjọ́ Monday ń táwọn ọmọ yẹn jẹrè o. Ó tán jẹ là ń gbọ́ yìí rice ọbẹ̀ àti epo pupa. Àwọn ọmọ tá a rí tó fresh nígbà tó rí nísìnyí wọn yẹn tó bá ṣí ara wọn máa ṣó fídíò kan fún wa ọmọ kékeré kan nù wọn kẹ́ ẹ̀ wo apá ọmọ yẹn apá lásán lọ́kàn ṣó kẹ́ ẹ̀ wo apá ọmọ yẹn bó ṣe bàjẹ́. Àwọn ọmọ tẹ́lẹ̀ tó fresh yẹn àwọn hospital tí wọ́n kó wọn lọ yẹn Ládòkè Akíntọ́lá teaching hospital tó kó wọn lọ ẹni bá fẹ́ investigate kó lọ bẹ̀ lọ bèrè pé wọ́n bá dára ọmọ yẹn ṣe rí. They were treating them bad. Ọmọ kan wọ́n rí ní sẹ́ wọ́n tún kó oògùn tó máa fi treat egbò tó wà lára ẹ̀ lẹ́ẹ̀ fún àwọn òbí ẹ̀. Wọ́n tún kó oògùn táwọn òbí ẹ̀ máa fi treat egbò yẹn wọ́n tún kó lẹ̀. Ibi tí yàtẹ̀ kan dé ó wà nínú àtẹ̀ báyìí àtẹ̀ ti bàjẹ́ nínú àwọn tó kó yẹn àtẹ̀ ti bàjẹ́ tí ó wà ihò ó ti wà nínú àtẹ̀ nínú àwọn tó kó tá à ń sọ pé wọ́n fresh nínú àwọn tó kó tá à ń sọ pé wọ́n fresh. Ẹ jẹ́ àmà kálọ̀. There was a time they killed a deer and a grass cutter for us. Since the day ẹ máa gbọ́ o since the day they have eliminated Mr. John Olaleye they have changed to us. They started treating us well because wọ́n ṣe kọ́ Lálẹ́yẹ tán náà gbọ́rọ̀ yẹn pé ó dàbí pé ọwọ́ ti ń tó àwọn èèyàn àwọn bọ̀ ọwọ́ change sí wọn. They changed to us. They started treating us well. They changed their cruelty ways to dealing with us. They changed when they heard that some of their family members have been adopted by soldiers.
wọ́n ṣe gbọ́ báyìí pé wọ́n ti gbé àwọn èèyàn wọn wọ́n change ní straight wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí wọn tó wọ́n ti mọ̀ ọ̀pọ̀ wọ́n ti bà wọn. The day we would be released, they asked us if we would take our bath, but we all said no. We were eager to leave the forest. They told us to get ready that we would go home that day. When we reached Ibadan, one of the military commanders asked me if I could identify the terrorists if I see them on phone. He showed me their pictures and I could identify one. Wọ́n kó wọn. Ẹni tẹ́ ní wọ́n kó wọn. Ẹ mọ̀ pé DSS ò kí ń ṣiṣẹ́ bàbá ṣe ń rorí. Níbo náà ti rí fọ́tò wọn? Fọ́tò tó ń fi kan máa yẹn bó náà ti rí. DSS ò arrest wọn rárá irọ́ ni. Níbo náà ti rí fọ́tò tó ń fi kan máa yà bí máa yẹn parọ́ ni. Ẹgbẹ́ máa bá lè ṣò. When we reached Ibadan, one of the military commanders asked me if I could identify the terrorists. If I see them on phone, he showed me their pictures and I could identify one. They told us that they have arrested 8 of the terrorists and others have been neutralized, that is, have been killed. We thank God that we survived, but we are not happy that Mr. Michael Oyetopo and Mr. John Olaleye could not come back. Eyewitness. Ẹ tọrọ ṣojú ní tó sọ lágbọ́ yìí. Gbogbo ẹ̀yin wéèlás, gbogbo ẹ̀yin ẹlẹ́kùn orí social media, tẹ́ ẹ̀ sunkún, tẹ́ ẹ máa hug transformer gbẹ̀yìn. Torí ìbànújẹ́ tó dé sí yín pé wọ́n rí bí sàmọ̀ ìláyọ̀ yìí. Ìbànújẹ́ yẹn mọ̀ bí tẹ́ ẹ lè gbé sí. Gbogbo iṣẹ́ ti gbọ́dọ̀ lẹ́nu ọlọ́rọ̀. Military ò sọ fún yín pé àwọn lọ gba àwọn ọmọ yẹn kúrò lọ́wọ́ àwọn Fúlàní rárá. Rescue and release ló ṣẹlẹ̀. They rescue those children by strategizing. Then nígbà tó rí báwọn ọmọ yẹn tán ti fọ́ odò táwọn ọmọ yẹn ti dọ́dọ̀ wọn tán máa yẹn sọ pé most of àwọn yẹn lòún gbé nínú wọn kúrò bí omi yẹn wá síbẹ̀ ok lẹ́yìn tán nípa àwọn yẹn ti dọ́dọ̀ àwọn tán fún wọn wá padà. bámi ṣáà lè rí fídíò bí táwọn military ti ń fọ omi tán ti ń wa omi lọ tán ti ń wọ pẹ̀lú omi ẹ dọ́sà nígbà tí àwọn yẹn ti dọ́dọ̀ àwọn military ṣèbí ṣe ló yẹ káwọn military yẹn máa padà bọ̀ lé kí ni wọ́n tún wa ọkọ̀ ojú omi fún kí ni wọ́n wọ ọkọ̀ ojú omi lọ síbẹ̀ fún kí ni wọ́n tún lọ ṣe inú gbó yẹn because they were very very sure báwọn Fúlàní yẹn ṣì wà bí káwọn yẹn ti ń bọ̀ wọ́n tán lu àwọn Fúlàní yẹn torí pọ́nmọ̀ káwọn yẹn wà ń bẹ̀ ìgbà tó dẹ̀ ni wọ́n ti ṣọ́nà àwọn tán release àwọn ọmọ hoping that táwọn bá ti release àwọn ọmọ àwọn máa free àwọn máa safe so that they will reconvene and conduct another dastard act but unfortunately for them àwọn military wá yọ lù wọ́n pa wọ́n nǹkan lè pa àwọn tó sá lọ wọ́n mú ọ̀rẹ́ dáadẹ̀ àwọn tó bá wọn pa wọ́n full ẹni tí ò bá tẹ́ lọ́rùn tí mo sọ ẹ̀ kó hàn ní transformer. That's just what they did. Lóòótọ́ ló jẹ́ pé wíìlì náà Fúlàní yẹn release àwọn ọmọ yẹn wálé wọ́n ní pé àwọn yẹn dé tán ẹ̀ṣẹ́ yìí rè ẹ̀ka àbọ̀ ẹ̀dókò bóyá wọ́n wá fèsì wọn wọ́n pa dẹ̀dẹ̀ wọ́n pa mẹ́sàn-án tí ò bá tẹ́ wa lọ́rùn tán sọ yẹn kó àtọ́ transformer wọ́n dẹ̀ wọ́n mú mẹ́jọ èyí tí màá yẹn fi sọ pé wọ́n fi hàn òun nínú fóònù pé ìwò ṣé nínú wọn rè definitely àwọn arábí yẹn wà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ má gbàgbé pé ó involve DSS ò kì í dédé ṣiṣẹ́ o wọn kì í dédé release fọ́tò bẹ́ẹ̀ àbí fídíò bẹ́ẹ̀ no ṣẹ́yìn ogun táwọn sáré hasty ló ṣe wá we are hasty to see every evidences no DSS don't work like that ẹ má gbàgbé pé àwọn tó jẹ́ pé wọ́n dìdí lọ́kọ̀ tó ń pè ní investigative work ó làwọn tó wà ní DSS the greatest investigator DSS ni àwọn àti EFCC mímọ tó yà wèrè jù nínú ká investigate ordinary pin DSS lè fi múyàn pin lásán ordinary comb yarun DSS lè fi múyàn so DSS kò kí ń pariwo wọn lẹ́yìn ṣiṣẹ́ bàbá ṣe ń ṣe yẹn wọ́n sáré múyàn kan dẹ̀ máa sáré fi hàn ọlọ́pàá ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn àmì ló máa ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe DSS ẹ má gbàgbé pé bàrà tó kó wọn táwọn àmì yẹn kó wọn ó ti lọ́wọ́ DSS ló máa ní instruction di DSS máa fún wọn àtàwọn tó pa o àtàwọn tó kó o tó bá tásìkò kárí wọn a máa rí wọn ṣé wọn ọmọ kan àwọn tó ti pa tẹ́lẹ̀ ṣé wọn ọmọ kọ́kọ́ lọ pé fídíò wọn wá kọ́kọ́ fi hàn wá nípa wọn tá a parí tó bá dán fẹ́ ṣòdòdó nínú àwọn tó ti kó tẹ́lẹ̀ tó ti wà lọ́gbà wọn ṣé wọn ọmọ kọ́kọ́ lọ kámẹ́rà wọn márùn mẹ́fà kan kọ́kọ́ fi wọ́n hàn wá mẹ́jọ nu wọn pé ó yá ẹ̀yẹ wá bí sọ́mà sọ̀tún lè sọ̀rọ̀ dábùrẹ́sì àwọn fi àwọn mọ́lá bí mẹ́jọ hàn wá nípa wọn táwọn kórè ẹ̀ẹ́dẹ̀ panu ariwo mọ́ tó bá jẹ́jọba fẹ́ ṣòdòdó ẹni tó panu mọ́tò dá wa lóhùn but they made us to know that apá mẹ́sàn-án àdẹ̀kù mẹ́jọ wà o ẹni bá máa ké kóké àsìkò tó máa fi wọ́n hàn bọ̀ àwọn ọmọ tẹ́ wá rí yẹn tẹ́ fi ń play game yìí
trauma tó wà lórí àwọn ọmọ yẹn kì í ṣe kékeré o àwọn ọmọ yẹn sì ní the thorough monitoring inú mi dẹ̀ dùn fún nǹkan tí chief medical officer Ládòkè Akíntọ́lá University Teaching Hospital mo láì nǹkan tí máa yẹn sọ pé àwọn ní àwọn kí náà máa ń pè wọ́n àwọn field workers àwọn ní wọn lọ́wọ́ tí wọ́n máa visit àwọn family yẹn lóòrèkóòrè láti monitor kí ni progress àwọn ọmọ yẹn wọ́n mọ̀ káwọn ọmọ yẹn sì need the psychological treatment for example ìkọ́nú àwọn ọmọ yẹn lánàá ọmọ kékeré àwọn pressmen wọ́n fẹ́ lọ interview àwọn òbí ẹ̀ bọ́mọ yẹn ṣe rí wọn báyìí torí pé tripod stand tá a máa fi ń gbé kámẹ́rà dání wà lọ́wọ́ wọn tripod stand nílẹ̀ ìjọ̀bọ̀n bọ́mọ yẹn ṣe rí wọn tán yọba àwọn yẹn kéré ni ló sáré lọ sọmọ àwọn òbí ẹ̀ definitely that trauma is still with that boy kò dẹ́ ṣe bọ́ ìyẹn nìkan àìmọye wọn bẹ́ẹ̀ ni trauma yẹn máa wà lórí ẹnu wọn àìmọye tí trauma yẹn máa wà lórí ẹnu wọn bẹ́ẹ̀ kì í ṣe bọ́ ìyẹn nìkan màá ní kàn play video yẹn fún wa sìn bọ́ ìyẹn lẹ̀ wọ́n tàn gbé dání yẹn kẹ́ ẹ wo apá bọ́ ìyẹn kẹ́ ẹ wo apá ẹ̀ bó ṣe bàjẹ́ àwọn àtàndé look fresh ṣé ẹ mọ̀ pé nǹkan ìtìbí ti international ni èyí tó ń pè ní military for tó ń pè ní military tactics lẹ́rìí yẹn ọgbọ́n orí ni wọ́n lò wọ́n kàn lè ṣó wọn tátàlì bẹ́ẹ̀ yẹn wọ́n mọ̀ pé ní owó ọ̀dùn wò wá that's why kó fi kọ́kọ́ tán àwọn yẹn ṣe náà kó tó ṣó wọn fáráyé níjọ́ yẹn but ẹ wo apá ọmọ yẹn ọmọ kékeré tó gbé dání yẹn ọmọ yẹn ni mo ló mèrè nígbà tí ọmọ kékeré báyìí bá lè mèrè báwo ẹ wo apá ọmọ yẹn ẹ wo ọwọ́ ẹ máa bá mi tún bẹ̀rẹ̀ ṣó ọmọ ẹ wo gba apá ọmọ yẹn ẹ wo kòkòrò 50 something days ló lóun gbó ẹni wọn tó jẹ wọn bẹ́ẹ̀ ọyá bá mi play video yẹn fún kẹ́gbọ́n nǹkan tọ́mọ yẹn ṣe nígbà tó rí àwọn pressmen tí wọ́n ń bọ̀ definitely àwọn àgbàlagbà náà wọn gan wọ́n nídìí kan jókòó tí wọ́n kí wọ́n máa torí pé trauma yẹn they will live with that trauma for life if care is not taken. àwọn kan wà ládùúgbò tèmi tó já àgbàlagbà ọkọ àtìyàwó táwọn Fúlàní wá jí gbé bẹ́ẹ̀ kọ́kọ́ tí security bí bá kọ́ ìbọn gbọ́ ẹ̀rù máa bá wọn náà wọ́n ti sáko Nàìjíríà wọ́n ti lọ Canada ìyàwó yóò lè gbé sára mọ́ra ọwọ́ kọ́kọ́ tí ẹ̀rí security lásán ẹ̀rù máa ń bà ẹni sọ̀gbọ́n bá tójú ẹ̀ wọlẹ̀ ṣábà wọn kọ́ bá kò sóní gbogbo àtàbà sọ kábàkàbà lórí ọ̀rọ̀ yìí orí àwọn ọmọ yẹn á da fún gbogbo wa o gbogbo ẹ tó bá sọ kábàkàbà lórí ọ̀rọ̀ yìí orí àwọn ọmọ yẹn á da ìyá táwọn ọmọ yẹn jẹ ẹ má jẹ sọ pé kò ní filé tí wọ́n yẹn náà lẹ̀ ìwé àkọsáwọn náà ẹ bá aṣọ àwọn yẹn bá aṣọ ọmọ yẹn. Nígbà tẹ́rí tá ìgbìyànjú agbára náà pẹ̀lú. Nígbà tẹ́rí tá ìyọ́ ọlọ́ọ̀kan ló ti kó sómọ́ wa. Wọ́n dà wọ́n láàrin ìròyìn nírú òkú wa láti wọ́n ní kó bá ti ń gbé ìyá fún wa. Wọ́n mọ̀ làwọn ní wọ́n bá ti rántí wa wọ́n sọ̀rọ̀ tó ń bá ń ṣe báyìí. Ó tẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ní kílé kí wọ́n fún yín jẹ́ bìjẹ̀. Ó láwọn ọmọ mu gàrí pẹ̀lú síbí kò ní sí ṣúgà. Ọ̀nà kí lorúkọ? Táyé. Táíwò Kẹ́hìndé nǹkan. Ó ti lọ àwọn ọjà. Sorry. Ọ̀rẹ́ máa gbọ́ ọ̀rẹ́. Obìnrin ni. Má ṣe wá fún wa sọ fún ní àpò fún wa rẹ̀. Obìnrin ọjà sínú inú gbó. Má bẹ̀rù Òṣogbo. Má bẹ̀rù Òṣogbo. Kò sí wàhálà. For the children who endured captivity, the emotional wounds are far from healed. 4-year-old Taiwo was among those rescued. The moment she noticed our cameras, she instinctively tried to run away. Her grandmother says Taiwo had been staying with her since she returned. Her mother is based in Benin Republic. I did not inform her that her child had been kidnapped. I only just told her yesterday when she was reunited with me. Nígbà tó pè mí lánàá ní ha mọ̀mọ́ òun ẹ̀ wá sọ nǹkan kan fóun. Ẹ káàbọ̀ padà ṣe gbọ́n tó ṣẹlẹ̀ sọmọ yẹn ó fọ́gbẹ́ sára ó ṣe rí wọn báyìí ó ti bà á ó tún rò pé bóyá ara àwọn tó fẹ́ wá já wọn kó ni trauma ẹ wà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ o káàkiri so oníkálukú tó ń takò àwọn military wa ìrọ̀lẹ́ pa ẹ bá wọn jà ìtẹ́fẹ́ gbàgbé òye mi o àwọn náà sọ pé àwọn bá wọn jà bọ̀ lẹ́yìn tí wọ́n gba àwọn ọmọ yẹn tán release àwọn ọmọ yẹn tán tọmọ yẹn ti dọ́dọ̀ military lọ́sẹ̀ padà lọ tẹ́ ẹ̀ bá wá gbàgbọ́ bẹ́ẹ̀ go and help transformer or you bring your own narrative too nítorí yẹ ká máa kíjọba sí ṣèjọba ni wọ́n gbé wọn ní state ẹ̀ ni ó kọ federal government ní wọ́n kọ state government lọ torí state government wọn òun church ìlú lọ́wọ́ òun fẹ́ jẹ president that is why ti ní òfin dùn nígbà kan ní ìlísàn ọmọ yẹn mo rí picture yẹn lè jẹ AI ó dẹ̀ lè jòótọ́ tábà ní ọlọ́ni tó bá jòótọ́ nǹkan wọ́n ti tẹ singlet jọ rẹpẹtẹ
the singlet it might be fake it might be true. wọ́n ti tẹ singlet yẹn jọ Bọ́lá Tinubu bring back our children bring back our children wọ́n ti kọ́ sí lára lọ rẹpẹtẹ nígbà kan bá ọmọ yẹn lẹ̀ singlet yẹn ti useless wọ́n rí lò nítorí fi ṣe campaign against Tinubu nìyẹn but unfortunately for them singlet yẹn lẹ̀ wò rẹpẹtẹ yìí bí millions ni wọ́n tẹ̀ but unfortunately for them lágbè kúrò unfortunately for them wọ́n rí lò bring back our children or resign now can you imagine but unfortunately for them wọ́n ti kó singlet yẹn síta tí wọ́n ti release àwọn ọmọ wọ́n dẹ̀ tí wọ́n gbọ́ circumstances tí wọ́n fi release àwọn ọmọ pé kò síta gbogbo ọgbọ́n táwọn military ẹ̀ mọ̀ pé normal lè nà olóṣèlú gbọ́dọ̀ ṣe tán ṣe yìí the whole world ló ń gbọ́ tó ṣẹlẹ̀ tí Tinubu ṣe so instead kan yìí wọ́n á bù so that pé kán lè fi discredit ẹ̀ it is natural but tí tó yà mí lẹ́nu ni pé ṣó wá kọ́ sáwọn ọmọ Yorùbá náà káwa náà máa bá wọn ṣe tán ṣe yìí káwa náà máa bá wọn bú gọ́fìmẹ̀ntì ká máa bá wọn bú àwọn ológun wa pé wọ́n try ṣe báwọn kan lọ gbé ní Kogi wọ́n tún ti ń gbà wọn yẹn wọ́n tún ti gbà wọn yẹn náà lẹ́ẹ̀sìn tíṣà kan principal kan tó lọ ṣe illegal classroom fáwọn ọmọ tó ń ṣe neco ó ti gbowó lọ́wọ́ wọn dáadáa àwọn àmì wa àwọn military wa dẹ̀ ti sọ pé kọ́ máa lo bẹ̀rẹ̀ pé bẹ̀rẹ̀ ò ṣe lò ó lè ṣe káwọn military yẹn káwọn terrorist yẹn padà wá but principal yẹn torí olè owó tó ń ṣe ó padà lọ síbẹ̀ yẹn fáwọn mẹ́wàá tó gbowó lọ́wọ́ wọn àwọn Fúlàní ẹ̀yà wa wá kó gbogbo wọn lọ ọ̀rọ̀ jẹ́ta mo sọ yìí àsàdà náà wọ́n ti gbà wọ́n lẹ̀